Ghetto Love apá kẹta sinimá tó kọ́mọ̀mọ́ tó ń ṣò lórí Vicky Adeboye YouTube channel tá a kúkú mọ̀ pé ìjàkadì bẹ̀rẹ̀ láàrin Adeboye àtọkọ ìyẹn JJ tí onílé dẹ̀ ti padà dé látẹ̀wọ̀n níbi tí ó lọ. Nígbà tó nílé padà dé ló wá bá No Trouble ìyẹn ìyàwó JJ ló sọ pé òun nífẹ̀ẹ́ òun sì fẹ́ máa fẹ́. Níbi lélẹ̀ tí Hélẹ̀ tó sọ pé bàbá onílé ẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n ni mi ò lè gbéná wojú yín. Ìyẹn ni pé jẹ́ kájọ máa ṣe, ìyẹn ni pé rárá òun ò lè fẹ́ ọ pé JJ ìyẹn Ìtẹ̀lẹ̀ lọ́kọ òun tóun dẹ̀ nífẹ̀ẹ́ sí. Ó wá ní jẹ́ ń ṣà láti fún ẹ kí n send owó sí. Bí JJ ṣe bí onílé ṣe send owó sí nìyẹn o. Mo lè ṣe send owó sí No Trouble ìyẹn ọkọ ìyàwó JJ ní JJ olórí màá sọ fún JJ tí bá délé. Àṣé JJ wà lẹ́gbẹ̀ẹ́ kan tó ń rí bí ìyàwó òun àti onílé ṣe ń ṣe. Nígbà tó délé ló sọ fún ìyàwó ẹ̀ lónìí ìwọ olóńgbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ìwọ ló ń bá onílé ṣe tó dẹ̀ mọ̀ bó ṣe jẹ́ sí mi. Nìjàkadì bá bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì o. Nígbà tó jọ ṣe tí wọ́n jọ gbọ́ra wọn yé gbẹ̀yìngbẹ́yìn wọ́n jọ parẹ́ o. Ni JJ dẹ̀ kìlọ̀ fún ìyàwó ẹ̀ pé kó má bá onílé ṣe. Ló bá ní òun ti gbọ́ o. Nípa ti mọ́roro òun náà lọ tóun náà bá jíjẹ mímu àti ohun tà tó jẹ lọ níbi tó ti tajà ẹ̀ ní inú lungu níbí kò mọ̀ wípé àwọn informant ti wà tí wọ́n ń ṣọ́ tí wọ́n wọ́ tí wọ́n sì ń sọ lẹ́sẹ̀ tó jẹ́ pé agbófinró ọlọ́pàá ló ń bá ṣiṣẹ́. Nígbà tó lọ tán níbẹ̀ ní informant yẹn ti pọ́lọ́pàá ló ní mọ́roro ó lẹ́bọ lẹ́rù o. Níbí náà ni ìyẹn ìyàwó JJ ló ti wá bá mọ́roro pé ó ní òun need assistant ẹ̀ ìyá òun ó ti sick ó dẹ̀ ti ṣaláìsí ó dẹ̀ ní òun nídìí owó láti ṣòkó ẹ̀. Níbí ni mọ́roro ti wá ní ìwọ ọmọ dídí ọmọ nílé báyìí mo dẹ̀ nílò ẹ̀ mo nífẹ̀ẹ́ mo fẹ́ràn kí lédè tó súnmọ́ mi láti jọ yìí ọmọ nílé díẹ̀ wá jẹ́ kájọ máa ṣiṣẹ́ pọ̀ ká dẹ̀ jọ máa pín owó. Níbi tí ẹ̀ ti ní ó dá o ìyá mo ti gbà láti máa bá yín ṣiṣẹ́. Kò pẹ́ náà ni phone call ló wọlé tán ní pé wọ́n jà lábẹ́tẹ̀ pé kó tètè máa bọ̀ báyìí. Wọ́n owó dẹ̀ ní òun ní nǹkan tó ń fẹ́ jà sí o. Ó ní ọmọ yìí àfìgbà tó lọ kò dúró gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún un. Ọmọ yìí ṣá níbi tó ti lọ kò pẹ́ kò jìnnà àwọn agbófinró wọn wá ká mọ́roro mọ́lẹ̀ o tí wọ́n sì kó òun àti àwọn ọmọ ẹ̀. Níbi tí mọ́roro ti fẹ́ jẹ́wọ́ bó ṣe rí pé mọ́roro lòun tó ti fẹ́ túrò lọ ní pé kò gbọ́dọ̀ túrò o pé kó ju ọwọ́ ẹ̀ kalẹ̀ kó máa tù àṣé bí ìwé ẹ̀ lágbára ẹ̀ wà. Níbí ni àwọn ọmọọṣẹ́ mọ́roro ní mọ́roro mọ́ o ìyá ẹ̀ bá ti má ju oyin palẹ̀. Níbí ni mọ́roro ti ń sun ẹkún tó ní àfìgbà tán sọ àṣírí agbára mi fáwọn ọlọ́pàá yìí bẹ́ẹ̀ lọ́ mú mọ́roro àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n kó gbogbo wọn lọ tó di ilé agbófinró. Nígbà tó débẹ̀ tó dọ́jọ́ kejì níbí ni JJ ti lọ bá onílé o tó sì ti kìlọ̀ fún pé kó jìnnà sí ìyàwó òun ò fẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ àti sàkání ìyàwó ẹ̀. Níbẹ̀ ni JJ ti ní òun gbọ́ àṣé gbígbọ́ tó sọ kò tán nú ẹ̀. Nílé ti dẹ ọmọ ẹ̀ kan sí JJ tó dẹ̀ ti dẹ páńpẹ́ kalẹ̀ fún un. Níbi tán ti pè é tán ni pé wọ́n ń bá ìyàwó ẹ̀ jà tán sì ń bá sùn nínú ilé kan. Nígbà tó débẹ̀ òkú ló bá ń lẹ̀ o tọ́lọ́pàá dẹ̀ wá mú mọ́ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ mú lọ sí station. Níbi tó dé station ni ìyàwó ẹ̀ wá bá nílé tó ní ṣé ìwọ ló wà báyìí ni JJ ní ṣé ìwọ ò tún lè gbà mí gbọ́ lẹ́yìn gbogbo èèyàn bá gbà mí gbọ́. Nígbà tí ọkọ ẹ̀ ti wà látìmọ́lé níbẹ̀ náà ni onílé ti wá bá ìyàwó ẹ̀ nílé o tó sì ti wá fún lówó owó rọ̀gùrọ̀gù ló fún un. Nígbà tó fún lówó rọ̀gùrọ̀gù tán orí ẹ̀ dàrú ní onílé ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo adúlé lè lẹ̀ ṣe fún onílé ní ń tún ṣe mí fún ẹ̀ tó bá tán ṣáàdì yẹn mú. Nígbà tó nílé fẹ́ máa lọ bẹ́ẹ̀ ni ìyàwó JJ dọ̀bálẹ̀ tó ní kó máa lọ òun ní nǹkan kan tó fẹ́ kó ṣe fóun tó bá ní ṣọ́mọ̀ pé JJ ò sí nílé òun dẹ̀ fẹ́ kó máa láhùn kó máa rán òun. JJ bá nílé bá ní bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ń pẹ́ṣẹ́ gbogbo ejò jíjẹ ni o mọ́ bá ṣe ohun tó ṣe ni o. Níbí náà ni JJ ti ń ronú pé ṣé wọ́n ti máa rún ìyàwó òun mọ́lẹ̀ torí òun mọ irú ẹ̀dá tó jẹ́. Nígbà tí nínú lungu onílé nígbà tó débi lungu ẹ̀ ló rí ọmọ ẹ̀ kan PA tó gbé girlfriend ẹ̀ wá. Nígbà tó béèrè pé ta lè ó ní PA ní girlfriend òun ni ó ní girlfriend ẹ̀. Irú àwọn nǹkan táwa máa ń jẹ̀rè ìwọ kò ń ṣe ẹrù ẹ̀. Níbí náà ni inú ti bí PA tó ní bàbá ìwé eléyìí òun ṣe oúnjẹ tẹ́ máa jẹ ẹran lé ẹran àwọn ọmọ kéékèèké ni. Ìyẹn ní irọ́ o rárá o eléyìí sẹ́ ẹran àwọn àgbà ni òun sì gbọ́dọ̀ gbẹnu sí. Níbi tó ti gbẹnu sí ló ti mọ́mọ́ ẹ̀ ló mú lọ. Ibi tó ti mọ́mọ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ nínú ti ń bí PA ní máa tẹ́jú onílé mọ́lẹ̀. Níbí o ló ti pọ́ ọlọ́pàá tó ní òun ní information fún wọn. Information kí ni àṣé onílé àtàwọn boys ẹ̀ ni wọ́n lédè àpòpọ̀ tí wọ́n pààyàn tí wọ́n sì set ẹ̀ lé JJ lọ́rùn. Níbí ni wọ́n ti wá lọ gbé onílé nílé òótọ́ ní àṣé JJ ò mọ̀ kankan pa òkú ẹni tó kú. Bí wọ́n ti wá tú JJ sílẹ̀ ní JJ wá padà lọlé ló lọ bá ìyàwó ẹ̀. Kí wá ló ṣẹlẹ̀ sí onílé o kí ló ṣẹlẹ̀ sí mọ́roro JJ àti ìyàwó ẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin wọn ṣé ó gbọ́ pọ́n láyàwó àbí ó gbọ́ gbogbo ẹ̀ ń bọ̀ nínú apá kẹta Ghetto Love tó ń bọ̀ lọ́nà lórí Vicky Adeboye TV.